Ọlọ́run ló gbọ́n mi ò kúkú sọ pé mo mọ̀ ọ́ ṣe Ọlọ́run ló gbọ́n 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 mi ò kúkú sọ pé mo mọ̀ ọ́ ṣe Ọlọ́run ló gbọ́n ẹ̀jẹ̀ kákẹ́ mo ló dùn máa rí o. Ìṣẹ́yà ọmọ Ògún Ìṣẹ́yà Elédùmarè iṣẹ́ máa yá o Ìṣẹ́yà ẹ̀yin ọmọ Ògún ẹ ṣe gírí iṣẹ́ pọ̀ fún wa láti ṣe ọmọ rere kì í sáṣẹ́ ọmọ Ògún kì í ṣọ̀lẹ ẹ bẹ̀rẹ̀ gbẹ́rù o Ọlọ́run bẹ̀ fún wa tẹra mọ́ṣẹ́ o Ìṣẹ́yà ọmọ Ògún ọmọ Ògún. Thank you very much. Can we have our seat? Akin káàbọ̀ ní ti Awori. Àní kí ti gbé o. Kí ti gbé o. Ìrẹ̀lì ń gbé fún wa lọ́wọ́ máa kò ní kó gbé bí fún wa o. Òkèké ìrẹ̀lì ti wọ̀lú yìí kò ní bí ìbànújẹ́ máa lọ́wọ́. Èdè wa máa ma ṣe gbogbo àmúlùmọ́lá máa ma ṣe káṣe ní fún ìbò. Láwọn máa sọ tiwantiwa. Láwọn máa sọ èyí lè bá kàn. Now we want to go to the introduction of dignitaries and our Royal Majesty here present. And His Royal Majesty Oba Professor Abdulkabir Adeyemi. We are doing this in no particular order. Apology. We just want to do this on a fast move. We want to also give a special recognition and a special value and welcome you especially to this our ancient town, the Olu of Itele Kingdom, Oba Abdulfatai. Thank you very much. Bí àwọn ọba yẹn a máa ṣe àfihàn yín ní ẹsẹsẹ bí a ṣe ń tẹ̀síwájú ni we want to also recognize Elegushi to Itele Otta, His Royal Highness Oba Maruf Alagbe ẹjẹ ṣe kábíyèsí o. Thank you very much. Adúpẹ́ tó ògùn lọ́wọ́ yìí. Ní kọ́mọ́nkọ́mọ́ ní wọ̀nà ìṣẹ̀ṣà láì fi ọ̀pá kọ́lọ́kọ́lọ́ péjù ìlú ìtùnú náà ìrìnà wáyé irun tó dẹ̀ ti wọ̀lú yìí kò ní dìbàjẹ́ wọn àlọ́wọ́. We are explaining a historical dedication and we are appreciating the Almighty God that has protected the sons and daughters of Itele land to welcome this wonderful gathering today. I want to specially recognize distinguished Olota in council. We want to specially recognize from the state the secretary, the permanent secretary of the Ministry of Local Government and Chieftaincy Development, no other person, Mr. KP Fagbohun. You're welcome, sir. Thank you. Special recognition to you. We appreciate your presence here today. We want to also welcome distinguished royal father from all the way from Lagos State. Èkó ní bàjẹ́ ìtẹ̀síwájú Èkó òun náà ló tẹ̀wọ́ lójú. His Royal Majesty Ọba Dr. Ọ̀làdélé Friday Kòsọ́kọ́ JP FFHR Ògúndèyí kejì ẹjẹ́ ṣe kábíyèsí o. Ẹ jẹ́ ká tún ṣe kábíyèsí o. Kábíyèsí. Ẹ jẹ́ ká tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Thank you very much. We really recognize you for you coming all the way from Lagos State to this our wonderful state, Ogun State. And again, we want to specially recognize the distinguished Olota in council. We give you maximum recognition here today. And Onitele in council. And all the kingmakers, we want to appreciate the Aro Onitele Oba Dr. Jimo Ojubanire. Thank you very much. We want to also recognize Baba Balogun to Italy. Chief Balogun Olubode Ayasokabiyese. All right, from His Excellency, Senior Special Advisor to the Governor, Prince Adeboye Kasali. You are welcome, sir. Please, a round of applause for him, all the way from the state. Thank you very much. On
host for today, the newly installed the man that we believe that the incident of Itele has agreed that this is the man we want, and we stood by him up to this present moment. Can we just recognize the Onitele of Itele Otta, His Royal Majesty Oba Musiliu Ademola Eletu Ashorota. Mentioned. He has made us proud, and we are proud of him any day, anytime. When we have a professor as our king, please can you give me another area, another community where we have this wonderful historical value? Ladies and gentlemen, I want to specially welcome the Itele Otta for his opening remark. And no, please, can we just stand up if you are sitting down to welcome His Royal Majesty Oba Professor Abdulkabir Adeyemi Oba the Executive Governor of Ogun State, Oba Dapo Abiodun, ably represented by the Permanent Secretary, Ministry of Local Government and Chieftaincy Affairs, Mr. Fagbohun. You are welcome. I also recognize the presence of the Special Advisor on Chieftaincy, Mr. Omoba Kasali. I recognize the presence of Kabiyesi Onitele of Itele, Oba Ademola Eletu Ashorota. Olori, I also recognize you. I recognize the presence of Kabiyesi Onitele Otta, Oba Ogun. I recognize the presence of Kabiyesi Oniworo of Iworo land, Kabiyesi. I recognize the presence of Kabiyesi Olu of Itori and Olori Barakat Ekabo. And látorí wọn mo wá recognize gbogbo Kábíyèsí tó wà bí Ọlọ́run á dúró tì yín o. I also recognize members of Olota in council and members of Onitele in council. Látorí bàbá àrò Ọlọ́run á wà pẹ̀lú yín o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú. Ẹ ṣé o tí ẹ wá bá wa ṣe àjọyọ̀ ti Onitele tuntun, and by extension, which is my constituency, members of the press, you are welcome. I want to thank the Executive Governor of Ogun State, Oba Dapo Abiodun, for this laudable gesture. In the last 28 years, Itele community have been existing without an Oba. But today, we thank God, we thank the governor for giving us an Oba. Kabiyesi Alaki, I also want to thank him for his efforts. And may Almighty God continue to bless Alaki for this wonderful gesture. Any community without an Oba will not develop. And the state of this community shows that it has been without an Oba for quite a while. And I know with the coming of new Onitele, this community will witness
lots and lots and lots of development. So Kabiyesi, today the work for developing Itele has started, and I want to pray that Almighty God will give you that strength, the wisdom in which you will be able to develop this community. So I wouldn't say much, and I will leave the rest for the representative of His Excellency to take over from here. Director of Chieftaincy Affairs, Minister of Local Government and Chieftaincy Affairs, Prince Adesoya Oyetunde, Kabiyesi, the paramount ruler of Egba land, ably represented by our Kabiyesi Alayeluwa, Oba Professor Abkabir Obalalege, Olu of Itore, Oba Abdulfatai Akorede Akamo, Olu of Itele Otta, Oba Musiliu Ogunbayi, Onitele of Otta, Oba Wadud Dende, Oniworo of Iworo, Oba Dr. Oladele Friday Kosoko, JP from Lagos, from neighboring states. And the reason we are gathered here this morning, Oba Ademola Eletu Ashorota, the new Onitele of Otta, Kabiyesi, distinguished other traditional rulers here present, chiefs, different heads of various councils, and sons and daughters of Awori land, the gentlemen of the press, ladies and gentlemen. I'm here this morning to deliver the message of His Excellency, Prince Dapo, Abiodun MFR, the governor of Ogun State, and therefore not surprised of the large turnout of people of Itele and environs to the official installation and presentation of staff of office to Oba Ademola Eletu Ashorota as the new Onitele of Itele Otta. As a people, we must give thanks to God Almighty for making this event a reality, especially giving consideration to the stiff contest witnessed in the process of selecting the new Oba. It must, however, be mentioned that this is not an unusual because of the sacred and customary importance attached to the Obaship institution in Yoruba land. Without mincing words, we have always handled with utmost seriousness the selection process towards filling vacant chieftaincies in order to ensure that only men of credible character emerge as traditional rulers. It is therefore not gainsaying that the selection process, which culminated in the appointment of Oba Ademola Eletu, comply with the relevant sections of Obas and Chief laws of Ogun State 2021, and in accordance with the custom and traditions of the Itele people. At this juncture, let me, on behalf of the government, on behalf of Ogun State government and the good people of Ogun State, congratulate our Oba Ademola Eletu on the formal installation and presentation of instrument of appointment and staff of office to the new Onitele of Itele Otta. Also, I commend the entire people of Itele Otta for your support, cooperation, and peaceful coexistence since the stool of Itele Otta became vacant with the demise of Oba Jimoh Ajibade Arowolo on 18th April 2005. I further enjoin the people of Itele to give your new Kabiyesi all the support and cooperation required to move Itele Otta forward. As a developing community, all hands must be on deck to pave way for speedy development in all sectors of your social and economic life. Government
alone cannot meet all the needs of the communities. Hence, the spirit of communal efforts and with the Kabiyesi as a grand patron. In the same vein, I implore Kabiyesi to continue championing the efforts that will enhance peaceful coexistence with other neighboring towns and royal fathers in order to justify the trust reposed on you by the Ogun state government and the good people of Itele Otta. Kabiyesi, distinguished ladies and gentlemen, I want to assure you that the state government is not unmindful of the support and effort of the good people of Ogun State, Itele Otta community inclusive, toward the successful implementation of various laudable programs of our administration as enshrined in the building our future together agenda, which has contributed immensely to the continued improvement of the social and economic well-being of our people. In the same vein, I therefore seek your unwavering support at ensuring that the sustenance of the ongoing development strides of the present administration in the state. Before I end this address, let me salute our indefatigable Kabiyesi, the Alake and paramount ruler of Egbaland, Kabiyesi Musiliu Oba Dr. HRM Oba Ademola CFR, for his Royal Majesty's role and support as the President Egba Traditional Council, whose wealth of experience has been regularly explored in the administration of Egbaland and its neighboring communities. May you live long, Kabiyesi. I also want to mention the invaluable contribution of our dear Kabiyesi, the Onitele of Awori land, Oba Professor Abdulkabir Adeyemi Obalalege, on the accession of our new Kabiyesi, Onitele, to his forefathers' throne. Please accept my thanks, Kabiyesi. Once again, I congratulate the Kabiyesi, Oba Ademola Eletu, the Egba Traditional Council, and the entire people of Itele land on this memorable occasion. I also commend members of Coronation Planning Committee and other stakeholders who have contributed in one way or the other to the success of this event. On this note, I am highly pleased and honored. Noted, exposed, internationally and worldwide recognized. Onitele of Itele, Awori Otta. Ẹjẹ́ ṣe Kábíyèsí o, ìgbà ọ̀tun ti wọ̀lú Itele, ìrọ̀rùn dé, omi tuntun ti rú, ayọ̀ bẹ̀rẹ̀, aboyún ilé yóò máa bí wẹ́rẹ́, àgàn yóò máa tọwọ́ àlàbòsù, àwọn ọlọ́jà yóò máa tàtà jèrè ọjà òkè làwọn máa lọ nílùú Itele. Ayọ̀ tó wọlé tọ̀ wá kò ní di ìbànújẹ́. Something is going on there for all our guests from the neighboring states and diaspora. Ìnáwó kò bá bẹ́ẹ̀ni tí ọmọ ń bọ̀ Onitele o, Ashorota aláya bí ọbẹ̀, Ashorota ilé ọmọ wọ ìjímàgbà, ọmọ mi dúdú sọ̀pá kọrin kése, ilé onífẹ́ àbúrẹ́ o, ọmọ àdáde owó rẹ̀ mọ ní bàbá mi èpè yìí fẹ́ ọ ní ẹrù jẹjẹ. Ta ló sọ pé irú èyí òun gbogbo Itele? Ta ló sọ pé. Everybody is okay. I pray that your reign will be peaceful. I thank you all for listening. God bless. Kékulé tó gbàgbọ́ tàbí tòkó àti bàbá ṣe ní Kábíyèsí. Ẹ ti sọ pé Kábíyèsí. Arúgbó bọ́lá náà ajá tó dùgbẹ́dùgbẹ́ kì ti gbé o. Ó gbére. Ẹ̀yọ́ Molúwẹ̀wù. Ẹ kújọ́ mẹ́ta líbí o. Kábíyèsí Onitele. Ó ti dé wá
láyọ̀ kábíyèsí wọ̀lú Ìtẹ̀lé wà lè ní rí. kábíyèsí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. kábíyèsí. bàbá yìí yálì wàlíbí. kábíyèsí. èmi ọmọ yìí Ademola Musiliu Eletu ọmọ Ashorota láyà afàyàtàrí ọbẹ. kábíyèsí. ògbójúlógún sọmọ àjẹkù. kábíyèsí. ọlọ́wọ́ parí ọ̀rọ̀. kábíyèsí. parí ọ̀tẹ̀. kábíyèsí. sábà. kábíyèsí. ìdígbé o. ògbèrè. a máa ju wa ṣe o. àṣẹ. a máa lọ rí a máa bọ̀ rí o. àṣẹ. bọ̀lì wa máa mú epo. àṣẹ. The Executive Governor of Ogun State, Permanent Secretary, Ministry of Chieftaincy and Local Government Affairs, Mr. Fagbohun Kolawole, the Chairman Awori Oba Forum Ogun State, Oba Oba Lanlege Ekun II, the Special Advisor to the Governor on Chieftaincy Matters, Prince Adeboye Kasale, all represented monarchs in attendance, Kábíyèsí Aláyélúwà Oníwòró of Ìwòró, Kábíyèsí Olú of Ìtorí, Kábíyèsí Onitele and other Kábíyèsí seated. Today is not a day of long speech, rather a day that God has already set aside for His glory. We give glory to Almighty God for making us a living witness to this beginning of a new dawn in Itele Awori Kingdom. On behalf of the people of Itele, my family and well-wisher, I want to sincerely thank the Ogun State Governor and the Administrator for answering the call of my Itele people by appointing me the Onitele of Itele Awori Otta Kingdom. I come before all you today as a man pledge his unaware commitment to this kingdom and the people that I cannot do this alone without you all there. It's not me. I will serve you all with everything I have. Kábíyèsí. Long life Itele. Long life Otta Awori. Long life Ogun State. Ẹ̀yin ará mi kí ti gbé o. Àmẹ́jù wa ṣe o. Our governor is a peace-loving governor. He's one who likes the welfare of the people of Ogun State. So I join and I charge the new Kábíyèsí to be peaceful in his dealing with his people. He should seek peace. He should try to reconcile with other contending parties, and he must constantly pursue the interests of the community. He should ensure that the Itele community continue to develop and have progress. Orúkọ mi ni High Chief Ọlánrewájú Bashorun, Sẹ́ríkì ìlú Ọ̀tà, Awori Kingdom. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èní ní ìjọba Prince Abiodun wọ́n fi ọmọ bíbí ìlú Itele Ademola Eletu Ashorota wọ́n fi jọba ìlú Itele. Ó wà very significant nítorí pé ìlú yìí ti wà for a very very long time tí kò sí ọba ń bẹ̀. Oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gọ́vnà wa ọmọ ọba làwọn náà wọ́n dẹ̀ mọ importance ọba so wọ́n dá gbogbo ìlú lóhùn. Ẹ̀yin náà rí pé ìlú fẹ́mi lóyè lọ́ba wa ẹ rí pé gbogbo ìlú ló jáde láti òru àná kò sí ìsẹ́ni tó sùn gbogbo ìlú jáde à ń jó à ń yọ oríṣiríṣi ìṣẹ̀ṣe láti ṣe so ìyẹn là ń ṣe parí lẹ́ni tó wá fún ní staff of office lẹ́ni inú wa dùn gbogbo àwa tá jẹ́ ọmọ Itele àti ọmọ Ọ̀tà inú gbogbo wa ń dùn pé gómìnà wa ṣe bá ṣe fẹ́ àwọn dẹ̀ dánú wa dùn Ọlọ́run á dánú àwọn náà dùn à ń jẹ́ ọba Itele lẹ́ni ìyẹn là ń ṣe lọ́wọ́ báyìí lẹ́ni. Kábíyèsí ti ṣàdúrà fúnra ẹ̀ ẹ̀yin náà rí gbogbo bí gbogbo ìlú ṣe jáde tó àdúrà ló ti gbà yẹn Kábíyèsí èèyàn tí gbogbo ìlú fẹ́ ni the only àdúrà tí máa ṣe ni pé Ọlọ́run á jẹ́ wọn pẹ́ lórí oyè nǹkan kan ò ní ṣe wọ́n á pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ á pẹ́ á fi ọwọ́ pawú àwa ará Èkó á sọ pé tímọ́tímọ́ létí mọ́rí tìmọ̀tìmọ̀ làlámọ̀ ń gamọ̀
so kábíyèsí wa wọn á pẹ́ ní agbára ọlọ́run nǹkan kan ò ní ṣe wọn. mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ nílẹ̀ Àwórì media, ọlọ́run á máa fún yín ṣe o. ẹ kú support gbogbo Àwórì gbogbo gbà, kò ní rẹ̀ yín o. ìlọsíwájú ọlọ́run á ṣe fún yín o. èmi ni ọba Ọládélé Friday kò sọ́kọ́ oníwòrò fìwòrò Ògúndé ìtù á ṣàṣeyege, orí ò ní fọ́, ẹ̀dùn ò ní dùn, kò ní kọsẹ̀. àwọn tó máa gbé ìmọ̀ràn wá bá tó máa kọ́ lẹ́sẹ̀ wọn ò ní wá sọ́dọ̀ ẹ̀. nígbà tí a bá tún máa pájọ síbi lọ́dún kan ìyàtọ̀ á ti wọ ìlú Ìtèlè, á dẹ̀ rí bí àṣẹ ti balẹ̀. orúkọ mi ni His Royal Majesty Ọba Muhammadu Saheed Ìfálóhùn Odùsànyà Olú of Ìdíọ̀kẹ́ Ìgbẹ́sà Land, Ogun State, Nigeria. mo fàsìkò yìí ṣàdúrà fún ìlú Ìtèlè ìpè wọn kú oríire tọba titun lọ́lọ́run gbé wọ ìlú Ìtèlè ti Ọ̀tà ti gbogbo ilẹ̀ Àwórì. ìpè ọba pẹ́ lórípò, ọba ẹ̀ àdàgbà àdògbò àfọwọ́pá wàfẹ̀rẹ̀gì jòbì ẹ̀sìn ọba rẹ̀ jókòó pẹ́. àrẹ̀fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn, ọmọ ọba Dapo Abiodun tí wọ́n rántí wa ládòdò Ọ̀tà ká pín ọba kan wá lè Ìtèlè níbí. ó tọ́dún gbọ́ọ̀rọ̀ lọ́ba tí lọ́ọ́ lè Ìtèlè. a dẹ̀ dúpẹ́ pé gómìnà ronú kàn wá, ọlọ́run Elédùmarè á bá san gómìnà ní ẹ̀san rẹ̀ àti igbákejì wọn. ọmọ ọba làwọn náà, Princess Naimot engineer Naimot Salako, adúpẹ́ lọ́ọ́ tí ń káhùn kọ́lọ́run bá wa gbàdúrà àwọn kan sọ̀kalẹ̀ láyọ̀. ọlọ́run bá lágbára jùlọ kò ní ṣòro èyí ló pin fún wa. Àyìnlá Nasiru ọlọ́dọ̀ ọ̀fọ̀dọ̀ Abuja Sule, adúpẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ Dapo Abiodun MFR tí wọ́n bá wa ṣe àpúrúbà ọba àtẹ̀lé fún tèlè. ọ̀rọ̀ yìí ti wà lẹ́tí ó ti pẹ́ díẹ̀, but adúpẹ́ fọlọ́n gbélé nìyí ó ti ṣe é ṣe. so adúpẹ́ fún àti tún bí ọlọ́run bá pé nǹkan tó wà lọ́kọ̀ wọn wọ́n fẹ́ second term ọlọ́run àbá jẹ́ kó ṣe ṣe nírọ̀rùn. adúpẹ́ rọ̀ wọn ará tèlè náà pé àwọn ọmọ tèlè pé kí wọ́n dìbò fún wọn, because nǹkan tí wọ́n need gómìnà ti ṣe, so káwọn náà kí wọ́n pay back pẹ̀lú ìbò, kọ́ fi ìbò sọ̀rọ̀, kọ́ fi ìbò dúpẹ́ fún wọn. so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. orúkọ mi ni ọba aláìlúwà ọba Maruf Alàgbé Elégùṣì tìlú Ègùṣì Ọ̀tà Àwórì Kingdom. mo ṣe àdúrà fún gbogbo àwọn tó wá sí ìlú Ìtèlè ní pé àdélébáre àìrọ̀kóre àfòyà ibi èrè owó èrè ọmọ bá gbogbo wọn gbé o. ọba wa tó àjẹjẹ lẹ́yìn náà òun náà pẹ́ lórí ìpele bàbá ńlá ẹ̀ títí láéláé ìlú Ìtèlè àwọn máa ṣèkò ẹ̀ sí dáadáa o ní agbára Ọlọ́run gbàdá wá sí báyìí àníní àtẹ̀yìnkú láàrin wa o. ọmọdé ìlú yìí á dàgbà, àgbààgbà yìí á tó máa dàgbà sí o. ẹ máa rí nìyẹn, ẹ ṣe. ọba Ògúngbà ìyá kan ní Wàsíù onítẹ̀tíkù ti ìlú Owódé Ọ̀tà. ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọba ẹ̀dí tó ń jẹ oṣooṣù gbogbo wa. mo gbà ládùúrà pé Ademola Ashorota ọba Onitele Ìtèlè á mọ̀ ṣe, kò ní ṣìṣe, ìlú á tòrò gbé fún mi lágbára Ọlọ́run, kò ní kọ̀hún ìlú náà ò ní kọ̀hún ẹ̀, ìlọsíwájú ìlú á pọ̀ sí i. mo rọ gbogbo aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ademola ọba tuntun fún ìlọsíwájú ayọ̀ àti àlàáfíà. iléeṣẹ́ ní ilẹ̀ Àwórì ò ní bàjẹ́, iṣẹ́ yín á kún fowó fọ́lá fún ìfẹ́yẹ̀mí àti àlàáfíà. gbogbo àwọn ọ̀dọ́ mo gbàdúrà pé wọ́n á gbó wọn tọ́, ìlú Ìtèlè ò ní bàjẹ́, Ọ̀tà ò ní dàrú, Orété mílíọ̀nù tí wàá ń lọ síwájú, gbogbo ìpínlẹ̀ Ògùn á dàgbà sí, Nàìjíríà lápapọ̀ á ní lọ síwájú. ó ṣe púpọ̀. orúkọ mi ni ọba Dr. Adéwùnmí Adéníjì Odùtàlà. èmi ni oníbùdó ti ìlú Ayétòròbùdó Ìtèlè Ọ̀tà. à ń gbadé ni kábíyèsí Onítèlè tuntun ló ń gbadé, inú wa dùn ayọ̀ wa kún. n tó ti sọnù ti pẹ́ Ọlọ́run bá wa dá padà, àwọn alálẹ̀ dá padà fún wa. ìyẹn lẹ ṣe rí tinú wa ń dùn lẹ́nu táyọ̀ wa ń kún tó ń ṣẹlẹ̀ ń tèlè lẹ́nu nìyẹn. ó yẹ kẹ́ ẹ ti rí lójú mi, èmi lọ́lọ́pẹ́ ayọ̀ mi kún rẹpẹtẹ lẹ́nu. Ọlọ́run tí ò ṣe mí lémi nìkan, ogun pọ̀, ọ̀tẹ̀ pọ̀. Ọlọ́run tó wá gbé ọba Ademola dìde láti wá jó Onítèlè kò ní jẹ́ kó bàjẹ́ láéláé. ìlú Ìtèlè tó ń dùn àti gbogbo ìlú tó yíká pátápátá ayọ̀ wa ò ní dìbànújẹ́, ọkàn wa balẹ̀. àsìkò ọba Ademola àtúlù yìí lára àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. ó dúpẹ́ lọ́wọ́ ọmọọba Dr. Dapo Abiodun gómìnà ìpínlẹ̀ Ògùn, torí tí àwọn kan ti ṣe láṣetì
ni gómìnà olóríire ṣe fún wa mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn wọ́n ṣe wọ́n kú ìfọmọ ènìyàn ṣe gẹ́gẹ́ bọ́lọ́tà ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ìlú tí ó bá ti lọ́ba rí tí ò bá padà lọ́ba ìfàsẹ́yìn máa ń bárù ìlú bẹ́ẹ̀ n tó fa under development nílùú Ìtèlè nìyẹn ṣe understand nísìnyí mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ wa mo dúpẹ́ lọ́wọ́ deputy governor engineer Noimo Salako our own daughter ní Ọ̀tà wọ́n kú ìfọmọ ènìyàn ṣe mo wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Aláké of Egbaland Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ nítorí pé wọn ò fi ní wá lára kí wọ́n tó bọwọ́ lùwé wa wọ́n jẹ́ kó ṣeé ṣe nírọ̀rùn láti jẹ Onítèlè tuntun wọ́n kú ìfọmọ ènìyàn ṣe wọ́n á pẹ́ láṣẹ o wọ́n á dẹ̀ jèrè àṣẹ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́ta àti Lọ́ta bàbá mi pòfẹ́sọ̀ mi ẹni tó tẹ̀lé Abdulkabir Ọbalanlẹ́gẹ́ Ọlọ́ta àti Lọ́ta kábíyèsí aláìlúwà mo dúpẹ́ lọ́wọ́ wọn ìgbín tẹnumọ́gi Ògún bọ́tẹ̀ ṣe le tó bí gbogbo ẹ̀ ṣe le tó kábíyèsí rí i pé kíní ìṣe àná ó di dandan kó di ṣíṣe Ọlọ́run dẹ̀ ti ṣe ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ládéládé gbogbo lóyè tó wà ń bí gbogbo ọba tó wá bá wa àṣeyẹ yìí àdélébáre àrìnàkórè àkòyà ibi ìlú tẹ́nì kọ̀ọ̀kan wá jọba sí òní bàjẹ́ ọkàn wa balẹ̀ jù báyìí lọ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ẹ ṣe. Honourable Abiodun Akode, the Secretary of Ado Otta Local Government. What is going on here today is the installation of the Kábíyèsí, gbígbé ọ̀pá àṣẹ fún Kábíyèsí Ademola Ọ̀tún ti ìlú Ìtèlè, Onitele of Itele. Ayẹyẹ ohun tí à ń ṣe lónìí òun nìyẹn. Gẹ́gẹ́ bí aṣojú alága Ado Otta ìjọba Ado Otta local government, inú wa dùn ayọ̀ adẹ̀kún adẹ̀gbàgbọ́ wípé ayọ̀ yẹn àti ìdùnnú yẹn kò ní dópin lágbára Ọlọ́run. Ọba Kábíyèsí tó dẹ̀ jẹ́ lónìí lágbára Ọlọ́run nígbà tí wọn ìlú Ìtèlè máa tòrò, eku ake bó ṣe yẹ kó ké, ẹyẹ adẹ̀fò yẹ bó ṣe yẹ kó fò, ohun rere adẹ̀ máa wọ̀ lú ìwá lágbára Ọlọ́run. Gbogbo àwọn tí ó dẹ̀ dúró tì wọ́n pátápátá láṣẹ Elédùmarè àlàáfíà máa jẹ́ tó. orúkọ mi ni ọ̀gbẹ́ni Waheed Olúwaṣeun láti Ìgà Ẹlẹ́gbẹ̀dẹ ìlú Ìtèlè. Nǹkan ayọ̀ ìkan dùnú à ń jọba nílùú Ìtèlè, ìlú fẹ́mi lóyè, ọba tí gbogbo ìlú ti ń retí látọjọ́ tó ti pẹ́. Èyí jẹ́ àkọ́kọ́ tí èmi tí mo tọ́ ti bí mi tí máa rí gbọ́n jọba nílùú Ìtèlè. Gbogbo èyí tá à ń gbọ́ ọ̀ ń sọ ìtàn fún wa ni, ṣùgbọ́n eléyìí jẹ́ àkọ́kọ́ tá a lè tọ́ka sí tó lè wọ ìwé ìtàn wípé àjọba nílùú Ìtèlè tó dẹ̀ ṣojú ọmọdé tó ṣojú àgbàlagbà sí gbogbo àgbáyé tí wọ́n sì mọ̀ pé àjọba ó jẹ́ nǹkan ayọ̀ nítorí pé ìdàgbàsókè ìlọsíwájú fún àwọn ọ̀dọ́ fún àwọn obìnrin fún àwọn ọmọdé ètò ẹ̀kọ́ iṣẹ́ ọrọ̀ ajé gbogbo ẹ̀ máa lọ sókè ní àsìkò Ọba Adémọ́lá yìí nítorí pé ìlú fẹ́mi lóyè ni. Èmi ni Ọba Adéyẹmí Ọbalanlẹ́gẹ́ Ọlọ́ta àti ìlú Ọ̀tà. Inú mi dùn púpọ̀ nítorí ọba tún ti lé kan ní ilẹ̀ Àwórì. Ìdùnnú tèmi ni mo dẹ̀ mọ̀ pé ìdùnnú gbogbo ọmọ Àwórì ni pé a tún ti ní Onítèlè tìlú Ìtèlè Ọba Ademola Eletu Ashorota. Inú mi dùn gan ni. Àdúrà mi ni pé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn padà sílé láyọ̀ àti àlàáfíà, torí ẹ̀yin náà rí inú gbogbo èèyàn ń dùn, inú wa ò ní bàjẹ́ o. Ìlú Ìtèlè Ọ̀tà a máa lọ sókè látẹ̀ní lọ. Ẹ wo gbogbo àwọn èèyàn àwọn ará àwọn ọmọ Ìtèlè inú wọn ń dùn, inú wọn ò ní bàjẹ́. Ìlú Ìtèlè bí mo yẹ wí ó máa lọ sókè, a máa develop lọ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. Gbogbo ìlú tó wà ní ilẹ̀ Àwórì kò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba tí ó wá síbí báyìí lénìí tí wọ́n wá bá Kábíyèsí Ọba Ademola Eletu Ashorota tí wọ́n wá bá ṣàjọyọ̀. Lágbára Ọlọ́run gbogbo ìlú wọn náà ó máa lọ sókè ni, ó máa dùn ni o. A ní rí nǹkan tó máa bà wá nú jẹ́ ní ilẹ̀ Àwórì o. àjòjẹ́ bọ́ ló ṣàwọ́kú máa bẹ ìtẹ́yọ̀ ìtúbọ̀ òun ẹ̀yẹ mi o. òun ẹ̀yẹ òun ẹ̀yẹ mi. òun ẹ̀yẹ onímọ̀lẹ́sẹ̀ òun ẹ̀gbẹ́ tó ń ṣe.
ó ti lọ ní. kábíyèsí ọba tó kìnìún ní àbá máa gbọdọ̀ ẹnu mi ọmọ níbo ọmọ òsì ọmọ àdúró gàgànà abẹ́sù nílé yìí kábíyèsí ọba ti ìlú Ìtèlè Adémọ́lá ọba bàbá ọba ní alẹ́dọ̀lá àgbẹ̀sí ní déèyàn mi. aṣòro dàláyà bí ọbẹ̀ ni aṣòro dàláyà bí ọbẹ̀ ilé ọmọ wọ̀ ìjímàgbà ọmọ mi dúdú sọ̀pá kọrin gbèsè onílà òrùlé sáré yìí ọmọ adájú owó rẹ̀ mọ́ ní bàbá mi èpè ìfẹ́ ọdún ẹrù jẹjẹ Onítèlè o aṣòro dàláyà ó ti. Ọba Adéyẹmí ti ń jẹ́ Kábírù mi. Ọba Adéyẹmí ti ń jẹ́ Kábírù Ọlọ́ta tìlú Ọ̀tà o. Jẹ́ ìṣòro kábíyèsí fúnra mi, mo fẹ́ gbọ́wọ́ ajé, mo fẹ́ gbọ́wọ́ owó, mo fẹ́ gbọ́wọ́ ọ̀la, mo fẹ́ gbọ́wọ́ àṣẹ, ètò òdìgbò, Àṣòrótà, gbádé wọ̀lú o, ìlú fẹ́mi lóye, orí ló dé ládé, Ọlọ́run ló gbé ẹ̀ sípò, Onítèlè tuntun, Onítèlè ọba o, Onítèlè ọba. Adémọ́lá Onítèlè ọba o, Onítèlè ọba. Àṣòrótà máa wọlé, Onítèlè ọba. Àṣòrótà máa wọlé, Onítèlè ọba. Ìgbà pálẹ̀ jásí, kábíyèsí Onítèlè o. Aláyélúwà ọba Musiliu mi, Adémọ́lá ètú òdìgbò. Àṣòrótà ìlú fẹ́mi lóye ọba Adémọ́lá. Mo ti kọrin náà ọjọ́ ti pẹ́. Àyè ọgbọ́n ni mo wà nínú àti lójú àti lára mi. Kábíyèsí orin tí mo kọ lọ́jọ́ sí dání mo ń kọrin ẹ̀ sí. Ijó tí mo jó lọ́jọ́ sí dání mo ń jó ijó àpọ̀dà. Ẹ wo bí orí gbé wájú. Onítèlè ẹ wo bí orí gbé wájú wa. Kábíyèsí ẹ wo bí orí gbé wájú. Onítèlè ẹ wo bí orí gbé wájú wa. Iṣẹ́ Ọlọ́run náà ṣàlẹ̀ ìwé ẹ wo bí orí gbé wájú. Ẹ wo bí orí gbé wájú wa. Àwọn bàbá pé alẹ́dẹ́gbò ìyàwó bí orí gbé wájú. Kábíyèsí Ọlọ́run ló rẹ̀ lágbára lásìkò tẹ̀sẹ̀ náà àti kòkó. Ẹ jẹ́ kó gbọ́ etí inú díẹ̀díẹ̀. Onítèlè Ọlọ́run ló rẹ̀ yín lágbára lásìkò tẹ̀sẹ̀ náà àti kòkó. Kábíyèsí ipò gíga dárí ìyẹn kì í ṣe pọ̀ lẹ́. Akin ọmọ Akin ni Musiliu nínú Àṣòrótà Àṣòrótà wọ́n ti ń gòtì ó padà dolóògùn wọ́n fẹ́ kó kú kò kú wọ́n ní kó tì sí rí wọ́n lè lè kò fún ó dúró kí n gbí Onítèlè bájọba ṣètì oníbàbòjú dọ́gba oníbàbòjú dọ́gba Onítèlè má ti dọ́gba Adémọ́lá má ti dọ́gba ó ti dọ́gba Onítèlè tuntun Onítèlè tuntun Onítèlè tuntun Onítèlè tuntun Onítèlè tuntun Onítèlè tuntun. Kábíyèsí Ọlọ́ta etí inú gbọ́. Ṣé mọ̀ pé mo ti kọrin kan bí ọdún méjì sẹ́yìn wa o? Kábíyèsí Onítèlè. Mo ní gbogbo ayé ló mọ̀rú èèyàn tó jẹ́. Onítèlè wọ́n sì wà ìlú wà láì wọ́n lè sọ̀rú èèyàn tó jẹ́.
àyùbá lè sọ owó èèyàn tó jẹ́ gbogbo ayé má lè sọ owó èèyàn tó jẹ́ torí pé èmi ò tí ì mọ owó èèyàn tó jẹ́ etí inú. kábíyèsí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa fira wọn hàn mí ní o wọ́n lákàṣọ wà á mọ owó èèyàn tí mo jẹ́ onídélé màá mọ owó èèyàn tó jẹ́ torí pé wọ́n ti hàn èèyàn fún mi mo fẹ́ mọ owó èèyàn tó jẹ́ onídélé wọ́n ti ròyìn yẹn fún mi. mo fẹ́ mọ orí èèyàn tó dé. wọ́n ti ròyìn yẹn fún mi. mo fẹ́ mọ orí èèyàn tó dé. Adémọ́lá èyí tèmi. mo fẹ́ mọ orí èèyàn tó dé. Adémọ́lá èyí tèmi. mo fẹ́ mọ orí èèyàn tó dé. Ọba Adémọ́lá èyí tèmi. mo fẹ́ mọ orí èèyàn tó dé. wọ́n ní pé ìpele ló ṣọlọ́wọ́ tọ́mọ aráyé mi ń ṣàdúrà fún. Ìtẹ̀lẹ̀ ló ṣọlọ́wọ́ Ìtẹ̀lẹ̀ ló ṣọlọ́wọ́ bàbá aráyé mi ń ṣàdúrà fún. Gbogbo ọmọ Ìtẹ̀lẹ̀ ọmọ àwòrán wa ò ní ní sọ́ọ̀bì ayé. Gbogbo ọmọ Ìtẹ̀lẹ̀ ọmọ àwòrán wa ò ní ní sọ́ọ̀bì ayé. Ìtẹ̀lẹ̀ ló ṣọlọ́wọ́ ayé lé. Ìtẹ̀lẹ̀ ló ṣọlọ́wọ́ bàbá aráyé mi ń ṣàdúrà fún. Ẹ bá mi kí kábíyèsí o. Bàbá tó. Tímọ́tímọ́ kábíyèsí ọba òdùn sọ́yà gidi ni. Tímọ́tímọ́ olúbi ọ̀gá gbòǹgbò owó ní Ìtẹ̀lẹ̀ lọ́wọ́. Ọba bẹ́ẹ̀ mi adé méjì gbòǹgbò owó ní Ìtẹ̀lẹ̀ lọ́wọ́. Oníbùdó ayé tó ẹ̀kí kábíyèsí ọba. Tímọ́tímọ́ omi Ìtẹ̀lẹ̀ mi onígbà ṣòro láti gbádé wálé. Ẹ̀ṣẹ̀ kábíyèsí fún Adémọ́lá bàbá mi ẹ̀kí omi Ìtẹ̀lẹ̀ ọba. Ẹ̀kí omi Ìtẹ̀lẹ̀ ọba. Adémọ́lá ti dọba. Omi Ìtẹ̀lẹ̀ ti dọba. Ani Adémọ́lá ti dọba. Omi Ìtẹ̀lẹ̀ ti dọba. Kábíyèsí ọwọ́ mi ti fúyẹ́. Ọwọ́ mi ti fúyẹ́. A tún ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ mi. Ẹgbẹ́ ìjókòó paláyé lúwa lóhùn kọ́ lè mọ̀rú ọmọ tí wọ́n ní. Àní Omi Ìtẹ̀lẹ̀ ti dọba. Adémọ́lá ti dọba. Omi Ìtẹ̀lẹ̀ ti dọba. Oníbùdó Adémọ́lá ti dọba. Ẹ̀ṣẹ̀ kábíyèsí kábíyèsí. Oníbùdó náwó. Ọ̀rọ̀ ìbúrẹ́ mọ́ta láwùú máa wọlé máa ń rọra. Akíọ́lá kábíyèsí Omi Ìtẹ̀lẹ̀ ìyọba Ọba Musiliu. Kábíyèsí Omi Ìtẹ̀lẹ̀ ọba náà àní Omi Ìtẹ̀lẹ̀ ọba Ọba Ademola. Kábíyèsí ọba Ọba Ademola. Bọ́ọ̀dù nìkan oníṣẹ́ iye máa yẹ kó máa yẹ iye. Ọ̀rọ̀ ìwúrẹ́ mọ́ta láyò ń náwó. Wọ́n ṣe náwó olú ìdílé ọkẹ́ máa ń náwó. Muhammadu Saheed mi. Muhammadu Saheed mi. Tímọ́tímọ́ ọlọ́ta ọba lálẹ́gẹ́. Tímọ́tímọ́ ọlọ́ta ọjọ́ ìsáyà iná. Tímọ́tímọ́ òní ìgbèlè ẹ̀gbọ́n nítorí adé. Tímọ́tímọ́ ẹlẹ́gùsì ẹ̀bà dùn ṣèdán ọgọ́dọ́lá ni bàbá Jábìrù ní bàbá sí ọmọ rọ́kẹ̀tì owó. Tímọ́tímọ́ ọlọ́fà ọba. Tímọ́tímọ́ lábíní sàmọ́ba ẹ̀dẹ́. Tímọ́tímọ́ lábíní sàmọ́ba ẹ̀dẹ́. Ifá lóyún Sáìdì ọba. Ọmọ rọ́kẹ̀tì owó lọ́sẹ̀ rówó náà. Ọmọ ayé táyé nílẹ̀kùn.
ìjọ dọ́là ẹbí sáyẹ̀wò mi ẹbí abọ́tálá yìí mi ẹbá kí olú ibi ẹ̀jẹ̀ àgbẹ̀rúre Ọba Ademola omi Itele tí gbádùn wọlé ọ̀nà rẹ̀ búra bọ́tà láàyè ìdílé lólu ọmọ jọjọ bàbá àbúrò Tinubu ẹkí olú ibi ọ̀gẹ́ ẹkí olú ibi ọ̀gẹ́ kábíyèsí ọlọ́ta ọba lálẹ́gẹ́ ẹjẹ́ kíkà kábíyèsí Tinubu jọlọ lọ ojú àwọn kábíyèsí ọlọ́ta máa lọ rọra àti bẹ̀rẹ̀ báyìí. aṣọ́wọ́ fún mọ́ kábíyèsí o ọlọ́ta ọba aláyélúwà àgbéyẹmí ẹkúlẹ̀ bàbá mi onílélẹ́lẹ́ àtúbọ̀lá ẹṣẹ́ ọlọ́ta ti lókè owó ìbí ọlọ́run ní Itele lórí mi Ọba Ademola tábọ́gbọ́wọ́ kábíyèsí dání mo retí àwọn ní Itele lórí mi kábíyèsí àdúró lórí ìnáwó ológun ìṣirò kábíyèsí adéwẹ̀mí ọlọ́tọ̀ mo bá irú tán ojú òtí wá ojú òtí wá ayé ọpẹ́ yọ kábíyèsí ẹ̀fọ́ tó ta ó ti rẹ̀ òsúre torí pé wọ́n lọ ní ẹjọ́ wọ́n lulẹ̀ wọ́n ṣèkìní wọ́n lulẹ̀ wọ́n ṣèkejì wọ́n lulẹ̀ wọ́n ṣèkẹta Ademola Eletu Ogun. Gbogbo ọmọ ìgbèlè pátápátá mo ní ta mẹ́kàn Ademola ètò ìdìbò lóògùn ẹgbẹ́ owó sókè ẹgbẹ́ kábíyèsí o Ashorota Ademola Onitele Ashorota ó ṣòro orúkọ onígbárí Ashorota Ademola Onitele Ashorota. Onitele ti bẹ̀rẹ̀ nọ́mbà wọn aláwọ̀ yẹn ó dẹ̀ ṣe báyìí ṣé ń gbọ́n yẹn àwọn alóògùn ọmọ Itele ọtún bàbá blues bàbá àwọn ọmọ ológun olùṣègùn ìjọsìn bàbá mi. Onitele Oba Ọba ní Ademola Onitele Oba. mo mọ̀ ṣe Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ mi ò kúkú sọ pé mo mọ̀ ṣe Ọlọ́run ló mọ̀ ẹ̀jẹ̀ kákẹ́ Olódùmarè o gbogbo àjíwájú rẹ̀ ẹ̀jẹ̀ kákẹ́.